الله عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون أياما معدودات فمن كان منكم مريضا أو على سفر فعدة من أيام أخرى وعلى الذين يطيقونه فدية طعام مسكين فمن تطوع خيرا فهو خير له وأن تصوموا خير لكم إن كنتم تعلمون. شهر رمضان الذي أنزل فيه القرآن وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصمه ومن كان مريضا أو على سفر فعدة من أيام أخرى يريد الله بكم اليسر ولا يريد بكم العسر ولتكملوا العدة ولتكبروا الله على ما هداكم ولتكبروا الله على ما هداكم ولعلكم تشكرون. صدق الله مولانا الحبيب. Jẹ́ kí a gbé orúkọ Ọlọ́run tóbi. Allahu Akbar. Ẹ láfẹ̀ẹ́ jẹ́ orúkọ Ọlọ́run tóbi dáadáa. Allahu Akbar kabira. Kí ló dé? Kò yẹ kí sáàrù wa ti máa tan rẹ́ẹ̀dì náà. Ẹ jẹ́ agbọ́ Ọlọ́run tóbi kó mi lọ dáadáa. Lákòmélòó sallallahu alayhi wa sallam. Mo kí àlùfáà gbà tí wọ́n bá wa kí Al-Qur'an. Àwọn àgbà títí lọ pẹ́ àti lòdì rí. Ó láti pé ọ̀tọ̀ nìkan tá à ń ṣe ọ̀tọ̀ ní nọ́ọ̀sù Al-Qur'an tá a fà mú wá fún wa. Allahu Akbar. Ó máa ń rí bẹ́ẹ̀. Bí a bá dé bí kò gbọ́dọ̀ gbọ́ kẹ́límà àti àyà àti àfàákà kó tún máa bèrè pé kí ló ń ṣe. Kí ló ń ṣe ń bí? Kò yẹ kó tún béèrè. Ìgbà tó ti mẹ́nu lé kutiba alaykumus siyam. Kama kutiba alal ladina min qablikum la'allakum. Ó ti túmọ̀ sí wípé Ramadan lecture òun náà là ń ṣe. Nígbà tó dá sí pé inú oṣù tí a sọ Al-Qur'an kalẹ̀ ní láwa ń bẹ̀ yìí. Ọba tí oníkàfà mu fáàkì ọmọ tó bá là kún. Níbi Ramadan lecture.